ó tán oṣù kan péré tọmọ Nàìjíríà yìí délùú òyìnbó ló lu gúdẹ òfin èyí lohun tó ṣe. Lóòótọ́ ni wọ́n ń ṣàdúrà pé gbégbé kì í gbé sóko ìwájẹ, àmọ́ àfàìmọ̀ lọmọ bíbí orílẹ̀-èdè Nàìjíríà tí wọn kò tíì sọ orúkọ ẹ̀ yìí kò ní í gbé sátìmọ́lé wọn nílùú òyìnbó báyìí o. Ó sì jọ pé òun náà ti mọ bí ẹ̀ṣẹ̀ tóun dá òun ṣe wúwo tó, pẹ̀lú bó ṣe ń sunkún yọ̀bọ̀ tó ń bẹ̀bẹ̀ látàrí báwọn ọlọ́pàá orílẹ̀-èdè United Kingdom ṣe fi páńpẹ́ òfin mú un tó sì ti dèrò àhámọ́. Ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé ó lọ ń fi àwòrán oníhòòhò, fọ́tò ìhòòhò ara ẹ̀ ṣọwọ́ sọmọ orílẹ̀-èdè wọn kan, ọmọbìnrin ọmọ ọdún 14 péré ló bá lu gúdẹ òfin. Bẹ́ẹ̀ inú oṣù kọkànlá ọdún 2023 yìí ló jápa kúrò ní Nàìjíríà. Nínú fọ́nrán fídíò kan tó ń jà ròyìn lórí ẹ̀rọ ayélujára báyìí, ibẹ̀ ni wọ́n ti ṣàfihàn ọmọ Nàìjíríà ọ̀hún níbi táwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ilẹ̀ UK ti ń bi léèrè ọ̀rọ̀ lórí ẹ̀ṣẹ̀ tó dá náà, tóun náà sì ń jẹ́wọ́ fún wọn pé lóòótọ́ ni. Ó ní òun gbà pé òun jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án, àmọ́ kí wọ́n ṣàánú òun, kí wọ́n foríjì òun. Géńdékùnrin yìí sọ fáwọn ọlọ́pàá Metropolitan Police ti ilẹ̀ UK tí wọ́n ń ṣèwádìí rẹ̀ pé lóòótọ́ ni mo bá ọmọbìnrin yẹn sọ̀rọ̀. Ó sọ fún mi pé ọmọ ọdún 13 lòun. Gbogbo ọ̀rọ̀ tá a sì ń bá ara wa sọ kò kọjá pé a fẹ́ mú ara wa lọ́rẹ̀ẹ́ lọ o. Àwọn ọlọ́pàá ọ̀hún tilẹ̀ sọ fún un pé ọmọ ọdún 14 lọmọbìnrin tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ yìí, àmọ́ wọ́n tún bi afurasí ọ̀daràn yìí léèrè bóyá lóòótọ́ ló ń fi àwọn fọ́tò ìhòòhò rẹ̀ ṣọwọ́ sọmọbìnrin náà lórí fóònù. Ibẹ̀ sì làkàrà ti tú sépo, torí níṣe ló fèsì tàánútàánú pé bẹ́ẹ̀ ni, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ foríjì mí, ló bá bú sẹ́kún. Aláròyé gbọ́ pé kò tí ì ju oṣù kan péré lọ tí géńdékùnrin yìí balẹ̀ sórílẹ̀-èdè UK tí wọ́n sì ti bá a wá iṣẹ́ àbọ̀ṣẹ́ kan tó ń ṣe. Wọ́n lọ́mọkùnrin yìí wà lára àwọn ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ tó ń jápa kúrò lórílẹ̀-èdè Nàìjíríà lásìkò yìí. Níbi tọ́rọ̀ dé yìí, ẹ̀sùn ńlá ni ọ̀rọ̀ fífi ìbálòpọ̀ lọ màjèṣín jẹ́ lórílẹ̀-èdè United Kingdom àtàwọn orílẹ̀-èdè àgbáyé míì. Wọ́n ní ó kéré tán ẹ̀wọ̀n ọdún 10 gbáko ló ń dúró de ẹnikẹ́ni tọ́wọ́ bá tẹ̀ pé ó fi àwòrán oníhòòhò ṣọwọ́ sí màjèṣín lórílẹ̀-èdè wọn. Tọmọdé náà bá wà láàrin ọmọ ọdún 13 sí 15, àmọ́ tí ìwádìí fi hàn pé àdéhùn wà láàrin àwọn méjèèjì láti fi irú nǹkan ìdọ̀tí bẹ́ẹ̀ ṣọwọ́ síra, ẹ̀wọ̀n àgbàlagbà lè dínkù sí ọdún 2. Tí ìwádìí bá lọ fi hàn pé kò sírú àdéhùn kan bẹ́ẹ̀ láàrin wọn, tó jẹ́ pé àgbàlagbà náà kàn hùwà arúfin sọ́mọ ọ̀hún ni, ìdájọ́ rẹ̀ lè la ẹ̀wọ̀n gbére lọ láìsí àǹfààní owó ìtanràn rárá. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.